Ẹ̀yin èèyàn lé èwo lè ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n pariwo wọ́n ní to the extent pé wọ́n pariwo mọ́ Kabiyesi lórí ilé tí Kabiyesi wíò fún Tadenikawo. Wọ́n ní nǹkan tí Kabiyesi ń ṣe ò dáa, pé báwo ni Kabiyesi ṣe máa wíìlì ilé fún Tadenikawo. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wo inú gist yìí. Bí a ṣe gbọ́ wọn ní olórí Tóbi ló léde àwọn ìyàwó wọn ni wọ́n lọ ti gba restrain order lórí bí Kabiyesi ṣe ń wíìlì àwọn property out àti bó ṣe ń share àwọn property. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly ni. Wọ́n ní nǹkan tí Kabiyesi fi fún Queen Naomi ní ilé èyí tí wọ́n ní yóò wà ní Àkúrẹ́ tí wọ́n wíò fún Tadenikawo. Wọ́n ní torí pé Kabiyesi fẹ́ kán dúró di June ìpè kí wọ́n má gbé ìgbésẹ̀ láti lọ fẹ́ ẹlòmíì. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ní orí channel wa à ń sọ̀rọ̀ nípa public, celebrity, royal gist àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ọ̀fẹ́ ló bá dé, ọ̀nà yín ní nǹkan kan ju kẹ́ ẹ tẹ subscribe button lọ, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi ràn yín lọ́wọ́. Òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lólọ́kọ̀ òjọ̀kan lórí channel yìí. Kàn sí wa ní masholagist.tv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagist.tv@gmail.com. Gist tèmi wọ́n ní àwọn olórí wọ́n ní wọ́n lọ fún restrain order wípé olórí Tóbi ló lead wọn ò wípé bí Kabiyesi ṣe ń pín property wọn fún Queen Naomi àti Tadenikawo wípé kò bá wọn lára mu. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà gbọ́ wípé amúgist wá fún yín pé arákùnrin kan láti Canada ó wá propose sí Queen Naomi. Wọ́n ní ẹni yìí wọ́n ní ó ti pẹ́ tó ti ń wá wọn. Wọ́n ní bó ṣe fẹ́ propose sí wọn ní last year nìyẹn tí Queen Naomi ò accept proposal ẹ̀. Wọ́n ní ó tó padà wá. Ẹ̀yin èèyàn lé wọn nígbà tó wá wọ́n ní ṣe ni ríǹgì jábọ̀ o nígbà tí Queen Naomi ní rárá àwọn ò lè fẹ́. Wọ́n ní Kabiyesi gbọ́, wọ́n ní wọ́n bá fi ire wọ́n bá mérè lọ sí Àkúrẹ́ láti lọ bá Queen Naomi sọ̀rọ̀ pé kán fún àwọn títí di June. Wípé June ni the last day. Wípé àwọn ò ní extend ẹ̀, wípé kò ní kọjá June o. Wípé Queen Naomi á lè padà wá sí inú ilé wọn nínú palace. Ẹ̀yin èèyàn lé a gbọ́ èyí tí Queen Naomi sọ fún Kabiyesi wípé kí Kabiyesi kí wọ́n wá ibi kó àwọn olórí sí ìpè nítorí pé àwọn ò ní bá ìkọ̀kan nínú wọn gbé inú palace. Wọ́n ní Kabiyesi ìpè wọn ní kán fún àwọn di June. Ẹ̀yin èèyàn lé ṣùgbọ́n ọwọ́ ìta wàyí wọ́n ní Kabiyesi fún wọn ní property yìí. Wọ́n fún Tadenikawo ìpè kí Queen Naomi má bàa fi àwọn sílẹ̀ o. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó di wàhálà páwọn olórí ò gbà pé wọ́n ní àwọn ò lè máa lajú àwọn sílẹ̀ kí Kabiyesi pín gbogbo property ọ̀hún tán. Ẹ jẹ́ ká jọ wo nǹkan tí ó dé tí Kabiyesi fi fún Tadenikawo ní
property. Ìdí tí Kabiyesi fi fún Queen Naomi àti Tadenikawo ní property yìí òun ni wípé Queen Naomi ní ìyálé gbogbo àwọn olórí àti àrólé tí Kabiyesi ní tó jẹ́ ọkùnrin àkọ́kọ́. Yàtọ̀ sí yẹn wọ́n ní Kabiyesi fún Queen Naomi ní property nítorí pé Kabiyesi ò fẹ́ kún fi àwọn sílẹ̀ ní ẹ̀yìn èèyàn lé. Ṣùgbọ́n nǹkan tí ò tí ì yé mi tí mo máa ń sọ ní gbogbo ìgbà ni pé kí ló dé tó yẹ pé tí Kabiyesi bá fún ọmọ wọn ní nǹkan àwọn olórí yìí wọ́n máa ń bínú. Àwọn olórí yìí wọ́n máa ń bara jẹ́. Kabiyesi lówó, wọ́n lọ́lá, wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe. Tí wọ́n bá fún ọmọ wọn ní nǹkan, wọ́n fún nítorí pé ọjọ́ iwájú ẹ̀ ni wọ́n fi fún. Ṣùgbọ́n wọ́n ní àwọn olórí ti lọ fine restrain order. Restrain order tí wọ́n wá lọ fine kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé àwọn ni wọ́n ní property ni àbí Kabiyesi? Bẹ́ẹ̀ náà la gbọ́ tán ní àǹtí wa ní pé owó òun wà lára owó tí Kabiyesi ń ná fún Queen Naomi. Allegedly bá ṣe gbọ́ náà nìyẹn. Bá ṣe gbọ́ gist la ní ká mú wá fún yín o ẹ̀yin aráalé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí mi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Mo tún sọ lẹ́lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ àwa yìí à ń ṣe olójú méjì o. Ibi tí a bá ti roko sí ibẹ̀ la roko sí o. Ẹ̀yin tẹ́ email mi tẹ́ ń sọ wípé kémi padà lé ẹ̀yin Queen Naomi, ẹ má email mi mọ́ o. Ẹ stop ẹ̀. Mò ń wọ̀n ní ẹ stop ẹ̀. Ẹ̀yin kọ́ lẹ máa sọ ẹni tí màá gbìjà. Ẹ̀yin kọ́ lẹ máa sọ ẹni tí màá tẹ̀lé. Owó ò jẹ́ nǹkan kan fẹ́mi o. Bí mi ìyó mi tọrọ jẹ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwa yìí àwa ò ń ṣe ẹni tó jẹ́ pé nítorí owó la fi ń sọ̀rọ̀. Mo níṣẹ́ mi lọ́wọ́. Mo kàn like kí n máa ní fun ni. Yàtọ̀ sí yẹn nítorí pé ìdí pàtàkì tí mo fi ń sọ̀rọ̀ Queen Naomi ni pé woman yìí ò búyàn kọ́kọ́ rí wọn dẹ̀ ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe bú wọn tó wọn ò gbìn. Bẹ́ẹ̀ náà ni Kabiyesi. Ìtorí ẹ̀ mo fi ń gbìjà wọn méjèèjì. Kò sí nǹkan mi. Èló ni mo ní YouTube ń san. Mi tọrọ jẹ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má email mi mọ́ o. Ẹ jẹ́ kí èyí jẹ́ the last time tẹ́ máa ṣe. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín fún àdúrótì tí ẹ ní àti ìfẹ́ tẹ́ ní sí mi lórí channel mi. Ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Please share this video. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Like and subscribe. God bless you.